Yorùbá tó sọ wípé Ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní ń gbé. Wọ́n ní arákùnrin kan èyí tí ó jẹ́ olóyè ní ààfin kábíyèsí tó jẹ́ pé kò sí nǹkan tí kábíyèsí ò lè ṣe fún un, tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ni kábíyèsí máa fi ń tọ́ létí, tí ó dẹ̀ ń ṣe ojú ayé sí kábíyèsí bí ìgbà tó jẹ́ pé ó sọ̀pọ̀tì Queen Naomi àti kábíyèsí. Wọ́n ní àṣé máa yè fi arákùnrin yìí súnmọ́ kábíyèsí. Ó lẹ̀ ìdí àpò pọ̀ pẹ̀lú olórí Ronke, wípé òun àti olórí Ronke náà jọ ń work hand in hand, tí wọ́n jọ ń ṣe gbogbo iṣẹ́ ibi tí wọ́n jọ ń ṣe nínú palace. Wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ yìí tó bẹ́yìn yọ, wọ́n ní kábíyèsí fẹ́ẹ́ lè ṣubú. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó jẹ́ nǹkan kékeré o ní ọ̀rọ̀ kábíyèsí àti àwọn olóyè yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé nǹkan tó ń gbà lọ́wọ́ kábíyèsí ni wọ́n wà after. Nǹkan tó gbà lọ́wọ́ kábíyèsí ni wọ́n mọ̀. Kò sí nǹkan míì tí wọ́n mọ̀ ju ìyẹn lọ. Àwọn olórí yìí dẹ̀ ni wọ́n máa ń fún wọn lówó. So ìjẹkújẹ ó ti kó sí wọn ní orí. Wọn kíà nípa kéèyàn wu ìwà rere ní inú ayé yìí, ṣùgbọ́n ìwà burúkú yìí òun ni wọ́n mọ̀ ọ́ ṣe. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá ni mo máa ń sọ lórí channel mi, Mashola lórúkọ mi. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, Yorùbá yìí a fi ń gbé àṣà wa lárugẹ ní a fẹ́ gbàgbé àṣà wa. A dẹ̀ tún sọ nítorí àwọn bàbá wa àti ìyá wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin ará ilé, ẹ jọ̀ọ́ ẹ subscribe o, ẹ dẹ̀ fún fídíò yìí ní thumbs up. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èyí ló yà wá lẹ́nu nígbà tí wọ́n gbọ́ wípé arákùnrin elder tó jẹ́ ìkan nínú àwọn elder kábíyèsí ó gbàbọ̀dẹ̀ fún kábíyèsí o. Allegedly bá ṣe gbọ́ ni o. Wọ́n ní ṣe ló ń bá olórí Ronke fọwọ́sowọ́pọ̀ láti máa ṣe iṣẹ́ ibi fún pẹ̀lú olórí Ronke. Wọ́n máa ṣe, wọ́n ní màá yìí ń ṣe bígbà tó yẹ pé ó support kábíyèsí àti Queen Naomi, ipe irọ́ dẹ̀ ni, ipe kò support wọn, ipe òun gangan ló ń fi iná lẹ́yìn. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Wọ́n ní bí arákùnrin yìí, wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí dalẹ̀ nìyẹn o, tó ń ṣojú ayé sí kábíyèsí pé òun support kábíyèsí àti Queen Naomi, tó jẹ́ pé kábíyèsí gan tó máa ń fi ọ̀rọ̀ wọn lọ. Wọ́n ní kábíyèsí ló ń take care gbogbo nǹkan tí arákùnrin yìí tó ń ṣe, àbí àwọn ọmọ ẹ̀ ṣe ń lọ school, wípé kò sí nǹkan tí arákùnrin yìí béèrè lọ́wọ́ elder yìí béèrè lọ́wọ́ kábíyèsí tí kábíyèsí ò kì í ṣe fún. Wọ́n ní kábíyèsí fẹ́ẹ́ lè ṣubú nígbà tí wọ́n gbọ́ wípé òun àti olórí Ronke ni wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti máa bá wọn jà, láti má jẹ́ kí Queen Naomi kan padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Tí ò bá ń ṣe pé àwọn elder yìí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí, ṣé ẹ rí pé gbogbo nǹkan táwọn olórí ń ṣe, ṣé ẹ rí pé wọ́n máa lè ṣe ni? Wọ́n ò ní lè ṣe é. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé wọ́n ti fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn, tí wọ́n fi ń wu gbogbo ìwà tí wọ́n ń wù yìí, ìtorí ẹ̀ ni àwọn olórí yìí, ìtorí ẹ̀ ni wọ́n fi ní àyà èyí tó yẹ pé wọ́n máa sọ fún kábíyèsí, wọ́n máa sọ̀rọ̀ tí kábíyèsí bá ti ń sọ̀rọ̀, wọ́n máa sọ̀rọ̀ padà sí kábíyèsí. Àwọn náà wọ́n tún máa advice àwọn olórí pé báyìí ni kàn ṣe, wọn ò gbọ́dọ̀ gbà fún kábíyèsí lẹ́yìn. Ṣó ti yé yín? Sọ nǹkan tó ń ṣe àwọn olórí tó fi ń ṣe báyìí nìyẹn. Tó bá jẹ́ pé kábíyèsí ní àwọn elder tó yẹ pé wọn ò gba àbọ̀dè fún wọn ni, allegedly bá ṣe gbọ́ o, gbogbo nǹkan táwọn olórí yìí ń ṣe ìwọ̀n ní lè ṣe. Ṣó ti yé yín ẹ̀yin ará ilé? So ìgbà tí kábíyèsí gbọ́ pé elder yìí pẹ̀lú gbogbo nǹkan táwọn ti gbé ṣe nínú ayé elder yìí tó ń dalẹ̀, wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu. Wọ́n ló yà wọ́n lẹ́nu wípé báwo ni ẹni táwọn fi ọkàn tán, báwo ló ṣe máa ṣe irú ìwà báyìí.
báwo ló ṣe máa lọ bá olórí Ronke fọwọ́sowọ́pọ̀ láti máa dojú ìjà kọ àwọn àti ìyàwó àwọn Queen Naomi. Ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀, ẹ̀yin ẹ̀dà yìí tó jẹ́ pé ẹ wà ní ìdí àbòsí, Ọlọ́run ó mọ gbogbo ẹ o, ó dẹ̀ rí gbogbo ẹ̀. Tí Ọlọ́run bá dẹ̀ ń gbìjà ọmọ ẹ̀, kò sí èèyàn kankan tó lè dáwọ́ ẹ̀ dúró. Lóòótọ́ ẹ̀ ń pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó kábíyèsí pé kán máa dojú kọ ìjà kọ Queen Naomi àti kábíyèsí. Ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ kinní kan wípé Queen Naomi ò ṣebi sí kankan nínú yín. Wọn ò dẹ̀ ṣe ìkà sí kankan nínú àwọn olórí yìí. Lórí òótọ́ àti òtítọ́ inú ní Queen Naomi ló fi kúrò nínú pálásì yẹn. Kò ń ṣe pé ẹ ká nǹkan kan burúkú mọ́ Queen Naomi lọ́wọ́ wípé Queen Naomi gbéṣe nínú pálásì kábíyèsí. Bọ̀ nítorí èyí, gbogbo ìwà tẹ́ bá ń wù ó kù yín ó kù Ọlọ́run o. Gbogbo ìwà tẹ́ ń wù ó kù yín ó kù Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run Queen Naomi máa borí gbogbo yín ní agbára Ọlọ́run. Wọ́n ní ọ̀dọ̀ bàbá yìí ni Ronke gbé protective charm kábíyèsí lọ, èyí tó jẹ́ ìṣọ́ra ìlẹ̀kẹ̀ tí wọ́n ń wá tí ó miss nínú palace. Wọ́n lọ́dọ̀ bàbá yìí ni Ronke gbé lọ. Ẹ rí pé lé ayé le. Wọ́n ní bàbá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ kábíyèsí pé òun ò mọ̀ wípé nǹkan tí kábíyèsí ń wá látijọ́ yìí òun ni wọ́n wá gbé fóun, wípé wọ́n kàn ní kó ń gbé pamọ́ ni. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Látijọ́ tí kábíyèsí ti ń pariwo ìṣọ́ra àwọn sọnù ní palace, ìṣọ́ra àwọn sọnù ní palace, àwọn ń wá méje ní ẹyọ kan mísì. Bàbá ẹ fẹ́ sẹ́ pé ẹ gbọ́ wípé kábíyèsí ń wá ṣọ́ra. Nígbà tí àwọn olórí tiẹ̀ wá gbé fún yín, tó bá jẹ́ pé lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ kábíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ, ṣé kò yẹ kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ kábíyèsí kẹ́ ẹ lọ fi tó kábíyèsí létí, kẹ́ ẹ fún kábíyèsí padà, kẹ́ ẹ ṣe bí ìpàtó yẹ pé lóòótọ́ ó ṣì wà lọ́wọ́ yín fáwọn olórí, kẹ́ ẹ má bá wọn parọ́, kẹ́ ẹ fún kábíyèsí níṣọ́ra wọn padà, kẹ́ ẹ sọ fún kábíyèsí nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ibi tá a bá ti fi òpá lè bá ọgbọ́n, tá a bá wá bá òmùgọ̀ níbẹ̀, ẹnu máa yà wá ni. Ẹ̀yin èèyàn lé, kábíyèsí wọ́n ní láti ṣọ́ ara, kán kíyè sára, ó dẹ̀ má gbẹ́kẹ̀lé ènìyàn kankan àfi Ọlọ́run. Àwọn èèyàn tó súnmọ́ wọn gangan tó yẹ pé kábíyèsí really fi ọkàn tán, àwọn gangan ní ọ̀dàlẹ̀ o. Ẹ̀yin ará lé, bí a ṣe gbọ́ gist yìí la ní ká mú wá fún yín. Wọ́n ní ọwọ́ bàbá ní ìṣọ́ra kábíyèsí wà o. Wọ́n ní Ronke ló lọ gbé lé bàbá lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé, tá bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ jọ̀ọ́ ẹ fún fídíò yìí ní thumbs up. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Okay, ní ọlá yín a máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.